kò jù ká fẹ́ wa lọ ní ìdè kankan. lẹ́yìn máa ń sọ ní àwọn orí. máa bínú. olóṣèlú ihun tó yẹ kẹ́ ìwúlò fún ẹ ní ẹ̀rẹ̀jọ́ nítorí ló bá ń bẹ̀bẹ̀. ká bẹ̀bẹ̀ wọn. sórí ohun tó ṣẹlẹ̀ ní pé akọ iṣẹ́ ẹ̀rọ jẹ́ kí n rò pé tọ́kì Gambia ni. nígbà tí mo lójú ẹni ẹwọ ẹjọ́ torí ọ̀dọ̀ ṣẹ́rí mi ò lè parọ́ fún un. oṣù ọmọ fáwọn olórí burúkú yìí tó máa ń béèrè yìí ṣáàkà ti pàṣẹ ló ti lé dànù ti pẹ́. ó tẹ̀ máa fò kiri bí sọ́kẹ̀tì kọ̀ǹpútà báyìí ni. ìjọkọ̀tà lóde ló ní pé òun lọ sílé owó mọ́tò ká máa ń dájọ́ mú nílẹ̀. talk about business. àwọn bàbá bàbẹ ọba àwọn bàbẹ ẹjọ́ torí ọ̀dọ̀ ẹ má bínú àwọn bàbá ẹ bá dọ̀bálẹ̀ ẹ gbà yẹn. wọ́n ní òdìdé ẹ bá dọ̀bálẹ̀ ẹ bá dọ̀bálẹ̀. olóṣì bó bá ti lóbìnrin lábàá tọrọ àmàlà sára. onípọ̀láyà. onípọ̀láyà bí ìrà. ọmọ let's go straight to the business. wetin be for one. the koko be say you get guy put against it. Baba make I yarn you. Forget. orí yẹn ó máa ṣiṣẹ́ bí àgbo. orí yẹn rẹ̀ dà orí yẹn ọlọ́run ó lè máa ṣe. wá fún mi lọ́sàn-án fún mi láàárọ̀ yìí. wọ́n ní kò tún bẹ́ẹ̀ sọ fún yín. àwọn mẹ́rin kọ́ ẹ̀ṣẹ̀ wọ́n ká pọ̀ sí àná. kí ló máa ń ṣe wọ́n. èmi kò rò pé bàbá yìí náà máa very abnormal. ó lóun má jẹ kójú mi ṣe. ká ní ọ̀rẹ́ mi rè é. èwo ń bẹ sáwọn ilé. àwọn kan tá à ń sọ̀rọ̀ ìwà àti sọ̀rọ̀ wa tán o. olùsí tá a lè ṣe ìsáyẹ̀ jẹ́ ní ìsìn fún ìsìn kọ̀ọ̀kan. ibo ló lọ. ilé fún obìnrin lélẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí rí àwọn ọ̀dà ìsìnkú ẹni mo sọ ẹ̀ bá làmà. ṣẹ́gun mo mọ̀ ní ọmọ mi kí ló dé ṣé mo change ni ṣẹ́gun wo akin. ìwọ tóbi àbíkọ́ lọ ṣe àwọn ọmọ rẹ ó ṣe àwọn ohun ẹ̀rí lọ́pàá báyìí lọ́pàá ẹ̀yà ní gbé kí ló dé kí ló ń jẹ bó a ṣáà ń jẹ mo ṣáà ń wú ẹ̀ mo bá yà wú oníyàwó mo ní ọgbẹ́ni ẹ̀mí wọ́n tó tí ti máa ń gbá lẹ́sẹ̀ tí máa ń gbé yẹn o ò lè gbé nígbà yẹn gbá kí ló ṣe é o ò lè gbá ní wọ̀ fúlẹ̀ yẹn o ò lè gbé sí ṣé èyí gbá mi máa kí ló ṣe náà ìbọn ṣe fẹ́ náà mi. ṣé mi lẹ́yìn bọ́ọ̀lù ìlú náà lé ṣé wọ́n kọ́ ẹ̀mí sábà ṣe àwọn òwúrò ilé ìpọ́ ó bá gbé orí òṣìwọ́. Yeah, baby, y'all. Baby, 2K, this is scary. Baby, if you ever see my girl, it's something to Hey, I wonder. Mo ní kárí ẹ ṣe ọ̀nà rẹ̀ máa dín ẹ ṣọ́nà how many times ló fẹ́ máa bọ́ ọ̀nà yìí kí ní burúkú méjèèjì pé mi ò fẹ́ máa rí yín pẹ̀lú bẹ́ẹ̀bì nínú ọgbà yìí now let me give you the very last warning ṣe rí bẹ́ẹ̀bì yẹn wò dáadáa mi ò fẹ́ máa rí yín pẹ̀lú ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ jọ kàwé mọ́ mi ò fẹ́ rí ẹlọ́gbọ̀n màpá àti níwájú hostel ẹ̀ mọ́ ẹ̀ lè gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀ lọ sí cafeteria ṣe ti gbọ́ mi ṣe ti gbọ́ àbẹ́gbọ́ tẹ́bà fẹ́ kọ́ gbé yín sí nínú ọgbà yìí ẹ ṣọ́ra yín gidi gan for the very last time now move. ìyá yín máa sùkú yín very soon ní yẹ sáré ẹ sáré sẹ yàwó ló sùkú wa sáré ló sùkú wa sáré yìí ọ̀la rẹ̀ máa bí ọ̀la rẹ̀ kẹ́sì wọ́n sáré sùkú ẹ tún yìí gbọ́dọ̀ wá ṣe fún mi. Hello baby. Wọ́n lé kejì ààrẹ. Ó yẹ kó ti mọ̀ pé mi ò ní lè wá sọ́dọ̀ ẹ̀.
serious. You should take one thing. I have seen you not possible. Báwo ṣe máa ń wò wá báyìí? Mo ò tẹ̀ fẹ́ máa understand mi tiẹ̀ kí ló ti máa ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Ìwé yẹn fẹsẹ̀ gbá mi. Bíbí máa ń pè é padà létà ṣùgbọ́n love you. Etí ẹ̀ dì ní. Àbúrò yẹn jẹ́ lára láti mọ̀ pé ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. Táwọn ni mo tẹ̀ mọ́lẹ̀. Ibi lọ sí náà orí flag boyfriend tó yẹ pé wọ́n wọ Gucci instead of Gucci. Tí ẹ gbọ́ ṣé o ti rí ìyẹn yàrá ẹ̀? Mo ti rí ìyẹn seriously. You is useless girl. What's that? Ẹ máa wọ́n ṣe pàṣẹ yẹn ní ọ̀gẹ́. Just look at you. Mi ò gbé ojú ẹ̀ lọ. Ilé ìjẹ́ face. Wọ́n ti máa ṣe ẹ̀rọ náà. Ó máa pọ̀pọ̀ wọ̀n ìkọ́ni campus. Ṣé orí ẹ̀ pé ṣá? Ṣé èmi ò máa sọ̀rọ̀? Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀. Kí ṣe wọ́n bá sọ̀rọ̀? Ìwọ ti ta ni? Ṣùgbọ́n kì í ṣe fún ọ̀fẹ́. Tí wàá kì í ṣe school authority tó dẹ̀mí àti ẹ̀pọ̀ ní yàrá ẹ̀. Kí wọ́n wá sí máa bá mi sọ̀rọ̀ anyhow. Ó yẹ kí ni ẹ máa dùn mí. Tí wàá kì í ṣe pọ̀ stupid ọ̀pọ̀ yẹn kú. Ó yẹ kí ni ẹ máa dùn pé ó ní privilege láti máa wà nínú mi same room pẹ̀lú mi. The finest girl on this campus. Ó yẹ kí ni ẹ máa dùn mí. Ó yẹ bàjẹ́. Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀. Ẹ̀wẹ̀ ajá tó sọ̀rọ̀. Ìwọ sí nínú campus yìí. Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀. Ìwọ bá wọn kú fún nínú campus yìí. Ìwọ bá wọn ta sí just anyhow. Hey, màmá gbà ní ọmọ ó wà òbí ọ̀sà fẹ́ nítorí ẹ̀dá dá òtún bí ẹ̀dá fọ́ ọmọ pé mo fáìn jù ẹ lọ mo lè jù ẹ lọ ní ìmọ̀ yẹn jù ẹ lọ bí ìdásí mi láyé jù ẹ lọ. wọ́n fi wọ́n mọ̀ yẹn ọmọ yẹn ó máa fi yẹn lọ yìí wọ́n fi yẹn pé kò sí ìkọ̀ wọ́n fi yẹn pé kílẹ̀ sí ìwọ àwòtáyé òkúrú sí nọ́mbà wa. Ìwọ́dà. Yes. Àwọn tó ń tẹ̀lé ojú wọn ti fọ́ ni. Ṣé wọ́n tó dàbí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́? Kí ni mo fẹ́ fi ẹ ṣe? Kí ló ń ṣe ìyá òsì? Wọ́n ti láì ìjà jù. Mo mọ̀ pé wọ́n kó jẹun skul wá sáwọn o. Wọ́n kó jẹun zónù. Yẹ ẹ bá ẹ ní. Because ẹ̀gbọ́n mi ò lè mú ẹ wáyé. Ajá ni wọ́n á gbà ẹ́. Ẹ̀gbọ́n tó sọ̀rọ̀. Ẹ̀gbọ́n ewúrẹ́ tó pè wọ́n ajá. Ìwọ. Ẹ̀gbọ́n ewúrẹ́ tó pè wọ́n ajá. Máa ní sọ́nà balẹ̀ ìdájọ́ ó lè dá. Bẹ́ẹ̀ má bọ́ ọjọ́ yìí lọ. Ṣọlá ti ní ìdí òní ti pẹ́. Ṣé ti yẹ ó ti máa ń blue phone costume nínú wúrì yàrá ẹ̀ máa ń fi yí ẹ pé ó kéré sí nọ́mbà wa. Èmi ni wọ́n gba ẹtọ́ sí lára. Kí ni problem ẹ̀ ń gẹ́ òsè for God's sake? Èmi ni ìwọ la ìwé tó ń wù rẹ sí ló ń bá sọ̀rọ̀ anyhow. Màá jẹ́ ọmọ ṣe ní pupa ni ẹ́ máa ní ṣọ̀pọ̀ ọjà ọ̀rọ̀ kàlákìnì. Ó lè ṣe anything. Ṣòrí tí mi ò bá ṣe mẹ́wàá sọ pé ìyá kan bàbá 1000 lọ́wọ́ èlò bí ẹ sọ́ra pé a tún mi lọ ó lè tún ẹ̀rù máa tún ẹ̀rù máa tún ẹ̀sìn ìgbà máa jẹ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ bí ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀mí máa bọ̀ ẹ́ wáyé. Try it and see. Mo promise ẹ̀ mo promise wàá ti lọ́wọ́ bí wàá bú sẹ́ẹ̀kẹ́ ní kò ní wọn láàrin wọn mọ̀ ṣé lọ́wọ́ ẹ̀rọ dẹ́ nǹkan àti mo sọ fún ẹ máyà sí o ti bí má bínú. Rubbish. Àràbí báwọn èyí jẹ́ ẹ̀dùn láyé láyé. But I understand wetin you talk say that the vote personally member lọ́kọ̀ àjọ simple tàbí ká tún fún ọ bí wọ́n ordinary IF. You understand? Wetin dey wrong with this guy? Kí ló máa ń ṣe ọ̀bọ̀ yìí náà? So kò fi pé anything wey you just talk everybody will just buy into it like that. Kí ló máa ń ṣe ẹ́ náà? Tókùbọ̀ àbí kí mò ń jẹ? Tókùbọ̀ alẹ́ times mo ti máa ń lọ mọ́ nígbà tí bá ti sọ̀rọ̀ wọ́n wà bí ẹni ẹ̀sìn. Oh no wonder torí pé piano use yẹn that is why kì í ṣe bóyá ṣe wọn. Bàbá ẹ̀ fi ẹni use. Kúnlẹ̀ wetin dey worry you say Tókùbọ̀. Bullet I no dey tell you we dey play say people go talk ká ṣe kí ni ká ju ẹ̀ ní etí ẹ̀ àwọn afarabalẹ̀ ni àwọn yàrá ń bèrè mọ̀ ọ́sà. Tóní ọba ọ̀ọ́dí máa ń yọ bẹ́ẹ̀ lálẹ́ ṣé mo sọ fún ẹ pé ó ń bu tó náà ń lò. Nígbà tó ti ebi máa ń nọ àdúgbò yàrá yóò tó ọmọ ìṣèlú ìjọ orí ti àpò. Àwọn gbèrè ìṣúra tí ọmọ ìgbà tí ẹ̀ kò ní ẹ̀ bára ẹ̀ ọmọ ìgbà tí gbàgbà ní gbogbo yàrá. Ẹ̀wọ̀ ó ní ìpamọ́ mo tún búrò. Àti ẹ̀ lánàá ọ̀nà lẹ́nu tẹ́lẹ̀ ṣe yọ pé those girls wey just come for back up tọ́lá wá kí boyfriend wọ̀ ọ̀gá ló ń bá nígbà náà wò. Ọ̀nà ìsàkóso ọ̀gá ìgbà